Ajísọ́lá mi, oko ni rèété o, oko ni rèété o. Mọ̀ká Ajísọ́lá mi, oko ni rèété o. Oko lọ́la kẹ́ o. Mọ̀ká Ajísọ́lá mi, oko ni rèété o, oko ni rèété o. Mọ̀ká Ajísọ́lá mi, oko ni rèété o. Ó dídé oko àlàkà ọmọ Ajíbọ́lá ọmọ àgbàjà. Ajísọ́lá mi mọ̀ ògo ọmọ kẹ́lẹ́ ojú ogun yá mẹ́ka Ajíbọ́lá nírètí ẹlẹ́rìí. Oko ni rèété o. Mọ̀ká Ajísọ́lá mi, oko ni rèété o. Ọ̀pọ̀ àlàkà bá mi sílẹ̀ wọn ọ̀bá tẹ níwá o. Ajísọ́lá tí mo bá wá di torí ẹni lọ. Ẹ kú ìkàlẹ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹ kú ojúmọ́. Ẹ kú ìyálẹ̀ta. Ẹ káàsán. Ẹ kú ìrọ̀lẹ́. Ẹ kú àṣálẹ́. Ẹ káalẹ́ léyìí. Baálé léyìí mo kí yín. Ìyálé léyìí mo kí yín. Mo kí gbogbo ẹ̀yin màjèṣín inú ilé yìí o. Ìgbà inú ilé yìí ò ní fọ́. Àwọn inú ilé yìí ò ní fàyà gbẹrẹgẹdẹ. Ọkọ ọba ò ní sá gbogbo wa lẹ́sẹ̀, bẹ́ẹ̀ ni ò ní sá wa lẹ́nu. Wọ́n ní àdá kì í roko kọ́ má bọ̀ wálé, ìdà kì í roko kọ́ má bọ̀ wálé. Bálápá ń dẹ̀dọ̀ bá lọ òkun, bọ́ bá lọ ọ̀sà, èyí ni máa fi àbọ̀ sí. Gbogbo ẹ̀yin tẹ́ wà lájò, wọn ò ní fòkú yín ránṣẹ́ lé o. Ẹ ní jò sájò, àjò ni ó jò fún yín. Tí a bá jò sájò kì í ṣe ohun tó dá o. Yọ́ máa ní 20 ọdún ní tóun ti dájò. Igbá ò lúgbá, àwo ò láwo. Ìtumọ̀ rẹ̀ ni pé kò rí nǹkan kan kó jọ. Orí kì í balẹ̀ kọ́ má rí tiẹ̀ mú. Gbogbo òlú yòówù tẹ́ ẹ bá wà láyé tẹ́ ẹ ti ń gbọ́ mi báyìí, ẹ rí ti ń ṣe o. Ìka ò wá wá kó sèmíì, ayé òní náà sí yín. Ohun tí àbá ìbọ̀rọ̀ rẹ̀ débi pé wọ́n ń pe ọ̀yà túnṣe léyìí, ọ̀yà túnṣe léyìí, ọ̀yà túnṣe léyìí. Irú ẹni bẹ́ẹ̀ kọ̀ dán fún ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí ọ̀dàn fún yín. Ẹ kú ìkàlẹ̀. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Mo fẹ́ kẹ́ wá nǹkan, kẹ́ fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Pátá ìjókòó ẹ wọ mọ́dọ̀, ẹ fi ẹmọ́ ìdí yín, kẹ́ fi lè téńté, kẹ́ jẹ́ ká máa gbádùn ọ̀rọ̀ tá a fẹ́ sọ. Àwọn àgbàlagbà á máa sọ pé ojú jojú lọ. Ṣé bẹ́ẹ̀ ni? Àwọn bàbá wa ní ọmọdé búròkó bojú ẹ̀yìn, òòjọ́ kọ́ lolúwéré jà o. Kí ni ìtumọ̀ ojú jojú lọ? Ṣé rí ojú wa yìí? Ojú tá à ń wò yìí, ojú méjì tí a dáni wáyé fún wa yìí. Ẹ má dán wò. Tí a bá kí abẹ́rẹ́ bọnú ẹyinjú, omi ni ó jáde ńbẹ̀. Ṣùgbọ́n ojú yìí ó ju ojú lọ. Ojú àwọn èèyàn kan bẹ nínú ayé o. Wọ́n máa fi pa ògo ẹ̀dá ni. Àwọn kan bẹ wọn a máa wo nípa ni. Ọlọ́run a bẹ̀ ọ́. Ìjọ́ tó ń dá wa ẹnìkan ò mọ̀. Ìjọ́ tó ń sáámi sí eré ìyá wa àti bàbá wa ẹnìkan ò mọ̀. Ó ti fi wá han ayé o. Ayé náà sì ti mọ̀ wá. Ọlọ́run má wàá jayé ọfà ayé hàn wá. Ẹ̀gbọ́n tí mo wí. Ó ti fi wá han ayé, ayé ti mọ̀ wá. Àwa náà sì ti wá mọ̀ ìpa abára wa láyé. Má wàá jẹ́ káyé ó fi ayé hàn wá. Ayé ò ní fi ayé hàn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o. Ọyẹ ìjókòó rẹ̀gírẹ̀gí, ẹ fẹ̀yìntì. Kẹ́ máa gbádùn ọ̀rọ̀ mi yìí bọ̀. Ojú lọ. Ojú kí ni? Ojú lọ. Bọ́lá pàtì tí ọgọ́fà lóko níjọ́ ẹjọ́ sí o. Wọ́n yá ọjọ́ kẹfà lóko tuntun nítorí owú jíjẹ ni. Oko ni rèété o. Ọba Ajísọ́lá lọ. Oko ni rèété o. Ajísọ́lá ni ní ọmọ àmùkọ́ rọ́rọ́rọ́rọ́. Ọmọ àmùkọ́ rárá. Kọ́lọ́gùn rẹ̀ mọ́ bùwẹ̀. Àlàkẹ́ kọ́lọ́gùn rẹ̀ ọmọ bùwẹ̀. Kọ́lọ́gùn lè bá àdúrò lọ́gànjọ́. Kẹ́jọ kó lè bá àgọ́rọ̀gùn ọmọ Ajísọ́lá jẹ.
kó lè bá àdọ̀rọ̀ sí baálé rẹ̀ lọ́rùn ọ̀dà mi lójú. Oko ayé ṣe o, ọba ní sọ́jà lọ, oko ayé ṣe o. Oko mọ̀. Ní inú ayé àwọn ẹ̀dá ènìyàn kan bẹ tó jẹ́ pé wọn kì í fẹ́ dáadáa fún ẹ̀dá ẹgbẹ́ ẹ̀. Tí wọ́n bá ti wo dáadáa téèyàn fẹ́ ṣe báyìí nǹkan yìí ò sì ní bọ́ sí dáadáa mọ́. Tàbí ṣọ́ọ̀bù kan lèèyàn ní ni tó bá ti lè pè wọ́n pé ìyá lágbájá, bọ̀dá lágbájá, dádì lágbájá, ẹ wá bá mi wo ṣọ́ọ̀bù mi yìí wò. Wọ́n ní ìṣóbẹ̀ díárì nígbà àwọn ó sì débẹ̀. Oore tí ń bẹ ń bẹ wọ́n sì ti fi ojú paná ògo tó fẹ́ jáde ń bẹ. Mo bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn láti wákàtí ọ̀wọ̀ yìí lọ. Bí iṣu yín bá tẹ ẹ máa fọwọ́ bù, ẹ dákun. Ẹ máa ṣe kí ni mo pè é? Ẹ dákun. Ẹ máa ṣẹnu yín kẹ́mú. Ẹ máa ṣẹnu kẹ́mú. Ẹ rí i pé tí ẹlòmíì bá fẹ́ ṣe nǹkan kan tó bá béèrè fún ìtọ́ni, wọ́n kìlọ̀ fún yín pé lágbájá má pariwo. Gbogbo orí kọ́ ni máa pariwo. Gbogbo ẹni ó sì pariwo náà kọ́ ní fi ní àṣeyọrí. Torí pé orí tí kì í bá pariwo tó bá pariwo, iyọ̀ kì í dà sílẹ̀ kó yá láti kó mọ́ o. Bí iyọ̀ bá dà sílẹ̀ tó dà mọ́ yẹ̀pẹ̀, ó ṣòro láti kó mọ́ o. A máa ba nǹkan ayérayé jẹ́. A máa ba nǹkan ayérayé jẹ́. Arákùnrin olówó kan ni mo fẹ́ fún wa ní ìṣítí látara rẹ̀. Ó ní owó, ó fẹ́ ìyàwó méjì. Ìyàwó àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́, ìbejì ló bí. Ó pariwo ayé gbọ́ ọ̀run mọ̀. Ebíjọ́ kan náà wọ́n fi ṣènáwó ọmọ kíkó ni. Jọ́ kejì àmàlà ń lọ, jọ́ kẹta àmàlà ń lọ ni. Torí pé owó ń bẹ. Ṣé sì mọ̀ pé iṣẹ́ téèyàn bá rán onílù wọn a máa jẹ. Ẹni tó bá gbọ́lù dáadáa torí pé ọmọ onílù lèmi, mọ̀ bẹ́ẹ̀ ni gbọ́ o. Tó lù bá ní àwọn dà, àwọn tí ń pera wọn ní nǹkan pàtàkì, àwọn dà. Abìdí ẹ̀sìn pátákùn, abìdí ẹ̀sìn pàtàkùn, gbò ní nǹkan dí mi sí ní lọ́hùn. Wọ́n wá ń pa òwe oríṣiríṣiríṣiríṣiríṣi. Àwọn ojú tí ń bẹ ládùúgbò wọn ń wò wọ́n. Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run má jẹ́ àṣìṣe o. Ẹni tí èrí tàárọ̀ jẹ, tí ò rí tọ̀sán jẹ, tó bá rẹ́ni tí ń fi igbá da oúnjẹ nù, báwo ni ó ṣe rí lára rẹ̀? Ṣé ẹ mọ̀ pé inú rẹ̀ ò ní dùn? Àwọn tó wá wòran lágbo, wọ́n wòran oríṣiríṣi èèyàn. Arákùnrin yìí, ìyàwó kejì, òun náà bímọ. Ó tún pariwo bí ṣe pariwo. Nǹkan kan wá ṣẹlẹ̀ sínú ìdílé yìí. Ẹ máa dá nǹkan lọ. Ọmọ bọ̀ àbí ìdíjẹ̀lẹ̀ ẹ̀kẹ́. Ìyá ọkọ mọ̀ pé mo bọ̀ àbí ìdíríṣiríṣi ní abẹ́ aṣọ. Ajísọ́lá ọmọ kẹ́lẹ́ olójú ògùn ìyá ẹ̀mẹ́ta ọmọ wòyíra níjọ́ ọjọ́ sí. Oko ilé ṣe o, bàbá Ajísọ́lá lọ. Oko ilé ṣe o. Ajísọ́lá ìrẹsì owó òun òwe. Ìyá ẹ̀mẹ́ta owó òun òwe. Òkùnrin tí ọmọ wòyí.
Òkò ọmọ bìbí jẹ́ ẹlẹ́kẹ́, ìyá mẹ́kẹ́ Adébọ̀rọ̀ ló lè mi, Adísọlá ọmọ Kálí ojú ogun, ìyá mẹ́kẹ́ olú oko ìbàdà. Inú ìdílé yìí, ọkọ tọ́jú ìyáálé òun. Ọkọ kò tọ́jú ìyáálé. A gbọ́dọ̀ gbọ́ pé ìyàwó bàbá olówó ń lo oko bírísopé. Àwọn ọmọ Èkó lè má mọ wọn pè ní bírísopé. Kí èèyàn máa lọ bá wọn ṣiṣẹ́ ọlọ́mọ ọ̀dọ̀. Obìnrin yìí jẹ́ni tí ò fara rẹ̀ lẹ̀. Táwọn èèyàn bá ń wò ẹ̀yin tí ọkọ yín rí ṣe mọ̀ wá rí ṣe tí ò fi mọ̀ wá ń kọ́. Bẹ́ẹ̀ rí ìyàwó òun ni a máa gbé mọ́tò kí oríṣiríṣi káàkiri. Ọkọ ti ṣọ́ọ̀bù fún rẹ̀gírẹ̀gí. Tó ẹ̀yin obìnrin ẹ máa dá àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́. Ẹ máa jó yé wọn pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ láyé, kẹ̀sì kọ́ wọn bá a ṣe bá àwùjọ lò. Torí ẹ̀ lèmi máa sọ fún yàn pé tí ògo bá da, tí wà ò bá da, ìwà a máa gbọ́n ògo bọ́lẹ̀ lára èèyàn. Tí ògo ẹni bá kù díẹ̀ káàtó kó ṣiṣẹ́ sókè, tí wà èèyàn bá da, ògo yìí a máa jẹ́ èèyàn tètè ṣàlékún ìrìn àjò tí ó jẹ́ kógo ẹni kó tètè búyọ sókè. Àwọn ọmọ ìbejì ìyáálé wọn ti dàgbà. Wọ́n ti dàgbà. Dààmúdààbò pọ̀. Níjọ́ tí àwọn ọmọ yìí wọ́n lọ ṣiṣẹ́ oko, wọ́n pàdé ìyá kan, òjò rọ̀, ìyá yìí rẹrù, òjò pa tòun tẹrù. Táíkàndó wọn pera wọn tí a gbẹrù lórí ìyá yìí. Wọ́n gbẹrù lórí ìyá, wọ́n bá ìyá gbé délé. Ẹ̀mọ́ táwọn ọmọ yìí tún wá ṣe, wọ́n tún wá bá ìyá dáná sáàrò. Wọ́n rí i pé iná jò, wọ́n ní kí ìyá gba ìfín rẹ̀ sára. Wọ́n á lọ ra ògì gbígbóná, wọ́n pò fún ìyá yìí. Ìyá yìí mú. Ìyá yìí ṣàdúrà ni. Ẹ̀yin ọmọ yìí ẹ jẹ́ èèyàn, ọ̀nà yín ọ̀la á dára fún yín. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ láyé tó jẹ́ pé ọgbà yẹn kalẹ̀ lọ́wọ́ ajúnilọ ayé tí wọ́n de èèyàn mọ́gi. Mo ti sọrú ìṣẹ̀lẹ̀ tó jẹ mọ́ báyìí náà rí, kò jọra wọn ní eléyìí tún yàtọ̀ sí. Àwọn ọmọ yìí tún wá lọ níjọ́ kejì. Wọ́n ní màmá ní àwa kì í yìn. Ọmọ olóògbé lẹ́yìn ọmọ yìí. Ọmọ bàbá kìíní ni. Ẹ̀yin ọmọ lágbájá rè. Abẹ́yìn ní ìbejì tí wọ́n kó ń gbà kan báyìí. Kábíyèsí Ọlọ́run. Gbogbo òrìn tẹ́rìn láyé tẹ́ẹ̀fì bá láàánú yín pàdé, gbogbo etí tí ń gbọ́ mi, ẹlẹ́dàá yín yóò jẹ́ kẹrin. Gbogbo ọ̀tá tó ló ti tánú ayé yín, Ọlọ́run yóò máa ṣílẹ̀kùn rere ṣe fún yín láti wákàtí ọwọ́ yìí lọ. Ìwà ló sún àwọn ọmọ yìí bá olóore wọn o. Ìyá yẹn sàmì rí, ìyá yẹn pé wọ́n pé màmá tí ò sí. Ìyá ń pé kò sí kankan. Ẹ̀yin ní ìbejì, wọ́n ní bẹ́ẹ̀ ni. Ìyá yẹn sàmì rí. Ìyá yẹn wọ́n pé kábíyèsí Ọlọ́run o. Ìwọ tó ta ni ìwọ tó ń sọ pé ọ̀sà yìí ayé ń bẹ èèyàn wà ojúdojú lọ, èèyàn jù yẹn lọ. Ìyá yẹn ní ẹ̀yin ọmọdé wọ̀nyí o. Wọ́n ní ẹ bá ń sọ fún ìyá yẹn ni mo ní kó rí mi. Ẹ̀yin sá sọ fún mi pé ẹni yìí léwédú.
kí ni wọ́n wí ó ní ẹ sọ fún ẹni yìí eléwédú ní kórìí kẹ̀sì tẹ̀lé wa. Oko lẹ́lẹ́sẹ̀ o, mo bá rí tọ́lá lọ, oko lẹ́lẹ́sẹ̀ o. Ẹwà oko, ẹwà àmọ́ oko kò jẹ́ kí mọ́kò méjì gbélé. Bá a bá mọ́kò méjì gbélé bí àwọn tí bá wọn mọ́ bá gbọ́dé ni. Bí ẹni bá wọn bá gbélé ni, bẹ́ẹ̀ lẹ́lẹ́sẹ̀ ẹjọ́ ọmọ fún ẹlẹ́rí. Oko lè ṣe wọ́n mọ̀ lù fún kọ̀ọ̀kan. Gbọ̀dọ̀ wá lù bá ọ̀sẹ̀ lóko. Owó ta múra ọ̀sẹ̀ ní lára kékeré. Ìgbà tí ìyá àwọn ìbejì dé wọ́n bá kí ìyá wọn kúnlẹ̀ wọ̀ ìyá àbèjì kúnlẹ̀ wọ̀ ìyá mi ẹ kú ọjọ́ mẹ́ta ṣé dáadáa ni ọmọ gidi ọmọ rẹ. Àṣé látijọ́ wọ́n ti ń kó àwọn ìbejì yìí ni wọ́n ti fojú fàmì sáwọn ọmọ yìí lára. Ẹ wo iye ẹnu tó rò wọ́n káàkiri. A sì máa wò ó ìbá ti rí kókó wọn a sì máa wá wò ó ká máa wo àwọn a máa wo ìrìn àjò ayé àwọn ọmọ òun. Gbogbo ẹni tó dúró dè ọ́ tó ló kubi tó gbé dé ọkọ̀nà tó gbé gbà lọ́jọ́ ẹ̀yẹ rẹ yóò máa wá tọrọ bẹ̀ jẹun bó ṣe máa rí nìyẹn. Ní agbára Ọlọ́run gbogbo ẹni tó ní ìwé tó ń kà yìí ó kù bó ṣe jẹ́ èèyàn yóò máa wá tọrọ owó iléèwé àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ni yóò máa tọrọ jẹ lọ́wọ́ rẹ̀ ni gbà pé bẹ́ẹ̀ ni ó rí. Àmín. Èmi ọmọ yín náà ní sọ̀rọ̀ Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà. Nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group tàbí tẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lábẹ́nú báyá lórí ìtọ́jú ara ni àbí ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò ayé yín. Nọ́mbà méjì yìí ni ẹ mú ọ̀dọ̀ +2348032983298 +2348032983298. Ẹ jẹ́ fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 +22954651928. Tẹ́ bá ti pe nọ́mbà Nàìjíríà mi tí ò lọ kẹ́ mọ̀ pé mi ò sí lórílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Ṣé rí wásáàpù ti Nàìjíríà yìí ibẹ̀ ni ẹ ti máa bá mi sọ̀rọ̀. Gbogbo kọ́ńtì tí mo bá lọ wásáàpù Nàìjíríà yìí òun ni mo sábà máa lò jù o. Nọ́mbà mi pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n méjì yìí mo fẹ́ kẹ́ ẹ mú ọ̀dọ̀ ẹ ṣéèfù ẹ̀. Ẹ̀yin kọ́ yìí ìyá yìí ṣàdúrà fún ìyá àwọn ìbejì. Ìyá yẹn sàmì rí ìyá yìí ń pé ìyá àwọn ìbejì ń pé màámi àwọn ọmọ yín lẹ ní ń wá ni ó ní bẹ́ẹ̀ ni torí pé níjọ́ tí òtútù ikú mú òun àwọn ọmọ rẹ̀ àwọn ni wọ́n gbà wọn kalẹ̀. Òun ń bọ̀ ọ̀dà àkókò náà bó ṣe jì tó òjò pa wọn òun sáré kẹ̀kẹ́ torí àti tètè délé. Àwọn ọmọ yìí sì ru ẹrù yìí délé wọn ò rí wọn nírí pé arúgbó wọn bá wọn rù ú délé. Àwọn ọmọ yìí tún wá bóun pògì láì jẹ́ pé òun fún wọn lówó wọ́n tún wá padà wá wọ́n wá bẹ̀ ń wò. Àbẹ̀wò rẹ̀ Ọlọ́run ọba gbogbo ẹni tí ó bẹ̀ ọ́ wò táyé rẹ̀ ó fi nítumọ̀ bó o ṣe ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí bẹ́ẹ̀ ni kó rí. Ìyá yìí ní ohun tóun fẹ́ ṣe yìí o òun mọ̀ yìí pé yọ ọ́ lẹ̀ o ṣùgbọ́n òun ó ṣe é. Ìyá yìí bá gbé ìtàn sọ ó níjọ́ tó ń kó àwọn ọmọ yìí ó ní àwọn àlejò kan wá ibi tí wọ́n ti ń dáná oúnjẹ. Ó ní àwọn ọ̀rẹ́ rẹ̀ lé àwọn ń tọ̀ oúnjẹ náà ló mọ̀ ń sọ pé alátẹnujẹ ni wọ́n ṣe bára àdúgbò ni wọ́n alátẹnujẹ ni wọ́n pé bí wọ́n ha oúnjẹ àdúgbò. Ìyá àbèjì lòun ò sí ń di oúnjẹ inú ilé lòun wà òun ọmọ ṣe rí ìyà tẹ́lòmíì ń jẹ ìyà ìmọ̀dí ni ọ̀tọ̀ lẹni tí ó dáràn ọ̀tọ̀ lẹni wọ́n máa fìyà jẹ.
ọ̀pọ̀lọpọ̀ ìyá tẹ́lómi ń jẹ lónìí àwọn òbí ẹ̀ lọ dá wàhálà sí ọmọ lọ́rùn tọmọ wa ń jìyà rẹ̀ bàbá lọ dá wàhálà alẹ̀ sí àwọn ọmọ lọ́rùn tí wọ́n ń jẹ ọlọ́run ò gbogbo ìyá ìmọ̀dí nínú ìdílé kọ̀ọ̀kan kò ní wọlé tọ̀ yín. àwọn ọmọ tí ọmọ kankan wọ́n bá dọ̀bálẹ̀ wọ̀ màmá kí lẹ fẹ́ jẹ ọ̀rọ̀ màmá kí lẹ fẹ́ jẹ kọ́ wọ́n ìyá àbèjì gan orí pàǹsán náà ní orí pàwọn ọmọ yìí gan wọ́n ń dààmú látijọ́ ọjọ́ yìí ògo làwọn ọmọ tó ń wò yìí àtùpà ayé wọn yóò tàn lónìí. ìyá yìí bá júwe nǹkan kan ó ní kí ìyá àbèjì kó kó àwọn ọmọ rẹ̀ kúrò nílé ó júwe nǹkan kan fún un pé kó ṣe ní sàárà ó ní yóò rí ohun tí ó ṣẹlẹ̀ ìyá àbèjì bá káwọn ọmọ kúrò nílé ìyá àbèjì lọ ilé wọn bá ṣe sàárà tó ní wọn ṣe yìí odidi ẹran tó ní wọn pa ohun tó ní wọn ṣe wọn ṣe pákítí lójijì wọn níyàwó bàbá wọn pé ọ̀rẹ́ ẹ̀ ọ̀nà ń bẹ lọ́sibítù gbogbo omi tí wọ́n ń fún kò wọlé arásà ní òun ní pariwo ẹ̀yin kọ́ yìí ọba àlọ ìgbà tó bá a lọ lójú bàbá àbèjì tó là ni wọ́n á béèrè pé ìyá àbèjì ń kọ́ wọ́n ní ìyá àbèjì tẹ́ ẹ béèrè aago tó wọlé débi pé béèrè kí ni ọ̀jẹ̀ ń bá ń wá ìyá àbèjì káàkiri gbogbo ẹni tó dúró lórí ògo yín tí kò jẹ́ káláàánú ọwọ́ ayín rí ilẹ̀ máa láàánú máa gbé wọn mì láti wákàtí ọ̀wọ̀ yìí lọ. tí ẹ bá ní ìwà tó sì ní ògo ṣùgbọ́n tó gòrè ò tí ì sọ̀rọ̀ sókè ìwà yìí a máa ṣàtúnṣe kí jẹ́ kí olóore èèyàn ó tètè wá àyàn rí. tí o bá ní ògo torí rẹ pé ògo rẹ sọ̀rọ̀ olówó lọ́wọ́ òun gun mọ́tò òun gbélé bọ̀gìnì nǹkan kan ò lè ṣẹlẹ̀ mọ́ ìgbéraga tó ní yìí tó bá lọ pàdé àwọn ẹni ibú àwọn olójú ibú wọn ó sì já wálẹ̀. àpẹẹrẹ ibi tó ti máa mọ̀ ni pé wọ́n ń taṣọ ni pé ojú oorun bí wọ́n ṣe ń lé ọkì lójú oorun wọn ò ní jọ gba yìí lójú ayé wọ́n ń bá ọ bọ̀ ni wọ́n ń fi ọ sínú kéèjì bọ̀ nìyẹn àníwọ̀ kéèjì ayé o orúkọ mi ní Lukman ọmọ Àyándárè àfọ̀gbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà gbogbo ohun tá à ń bá ń ṣe láyé ẹ̀jẹ̀ á máa ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ojúdojú lọ o èèyàn jù yẹn lọ má fojú díyàn má sọ pé téèyàn báwo èèyàn ni ọ́ lóòótọ́ èèyàn náà lè ń tọ́ àbọ̀ má rí rẹ pé àáfàá ni ọ́ má rí rẹ pé wòlíì ni ọ́ má rí rẹ pé babaláwo ni ọ́ má rí rẹ pé ìyá àbíyè kan ni ọ́ gbogbo ẹni ọba wá bá tó sọ pé ẹbùn mi tí bá ń bẹ lọ́wọ́ rẹ fún tí ọba tó kọ sọ pé bó ṣe ń wù mí ó wù mí kí n fún ọ ṣùgbọ́n kò sí lọ́wọ́ mi ọ pàdé aláàánú ọ̀tọ̀. tàbí bọ́ bá wà nípò kan má torí pé bóyá ẹni tí bẹ̀wájú rẹ̀ tó fẹ́ fagbára rẹ̀ jẹ tọ́ ọba rẹ̀ jẹ kò sí ohun tí ó ṣẹlẹ̀ tọ́ ọba ní nǹkan kan ò lè ṣẹlẹ̀ mẹ́wàá ó sì ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ torí pé ọmọ orú ìṣẹ̀dá tí Elédùmarè dá o sì mọ iṣẹ́ tí Ọlọ́run rẹ̀ ní kó wá jẹ́ láyé ẹ má máa fojú kéré èèyàn pé ìyá má fojú kéré ọmọ rẹ̀ ọkọ má fojú kéré ìyàwó má fojú kéré ọkọ èèyàn jù yàn lọ́nà ayé àgbà wa lọ tìjàkadì kọ́ èmi ọmọ yín náà Lukman ọmọ Àyándárè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà níbo ni mo wà ní orílẹ̀-èdè Benin nísìn mo ti kúrò ní dégà kan tẹ bá ń bọ̀ wá láti Àjàṣẹ́ ẹ wọ mọ́tò tí ń lọ Kotonu ẹ bọ́lẹ̀ ní Lébẹ̀lẹ̀ tàbá ti bọ́lẹ̀ ní Lébẹ̀lẹ̀ níbi welcome to Kotonu yẹn ẹ yà síbi apá ọ̀tún ẹ rí àwọn oní kẹ̀kẹ́ àwọn oní mẹ́ṣíìnì ń jẹ́ bẹ́ ẹ̀gún tẹ́lẹ̀yìn lọ sí Àgbálílámẹ̀ àárín títí ọjà Àgbálílámẹ̀ ni wọ́n gbà kọjá wọ́n máa lọ Túrúdùà straight ni wọ́n ń pè ní Túrúdùà tẹ́ bá ti ń lọ ẹ̀sà máa lọ ẹni wọ́n máa so ẹ máa kan Kàrífù oríta ni wọ́n pè ní Kàrífù ẹ máa so ẹ tún kan Kàrífù kan wájú oríta ní jẹ́bẹ̀ o
Carrefour tẹ́ẹ̀kan yìí tá à ń pè lóríta yìí oríta mẹ́rin ni yẹ̀pẹ̀ pọ̀ ń bẹ̀ tẹ́rí bí yẹ̀pẹ̀ tó pọ̀ yìí skul kan ò jìnnà síbẹ̀ wọ́n ń pè ní Santareb kí ni mo pè é Santareb skul yìí kọ́lẹ̀ lọ o ṣùgbọ́n tẹ́ bá ti débi yẹ̀pẹ̀ pọ̀ yìí ẹ gbójú sọ̀kan bẹ́ẹ̀rì ilé kan géètì bíi 5 ló tó pọ̀ mọ́ra wọn géètì tó wà láàrin yẹn òun ni tọ̀dọ̀ mi ilé tuntun ní báyìí orúkọ mi ni Lukman ọmọ Àyándárè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ayẹwà o kò ní yẹ ẹ lẹ̀ ẹ jẹ́ fún wa ní nọ́mbà mi lẹ́ẹ̀kan sí nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà +234 80 32 98 3298 nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 ẹ lè ti máa gbá àwọn fídíò mi kan láti bí ọdún 5 sẹ́yìn ni o tí mo ti ṣe nígbà mo wà ní Bàrígà tí mo sọ pé ìwọ tó bá béèrè ọ̀rọ̀ rẹ 2000 láyé ọjọ́ òun ni o kò sí ohun tọ́jọ́ bẹ́ẹ̀ mọ́ o láyé ọjọ́ òun ni o á dára fún wa o àyẹ̀wò o kò ní yẹ ẹ lẹ̀ ìtọ́jú ara wà lóríṣiríṣi ẹ kàn sí wa á dá wa lóhùn á dára fún wa o ire kàbìtì. Ṣàṣẹ gbọ́dọ̀ gbọ́mọ ọmọ Ajísọ̀lá, àlàfíà ajá mi ṣe kan ajá ṣe bí eré ọba ní dókú ọdẹ, ọmọ ẹ̀kúlù kó ògòkè ọ̀rà, tẹ́wọ́ ajá mi ọ̀tẹ̀ ọ̀nà ọmọ, àṣìṣe ọbọlọ́gbọ́n wọn lọ́gbọ́n tán, tí ọmọ òsì kẹmẹ̀mẹ̀ bọ̀ kẹmẹ̀mẹ̀ láìsí, èmi ọmọ pẹ́yẹlé yín sóge, ẹyẹlé òkòrè ṣe lóko, ẹsẹ̀ ọ̀dà tọ̀wọ́ sí, oníbóyún bá lè sí ọ̀sẹ̀, báyọ̀ rẹ̀ ṣe lé jòjò, ìgbà tí oyún ọba tẹ mọ́. Oko ya mẹ́fẹ́ máa bókun náà kún mọ́ tuntun oko ní rédè o. Ọba Ajísọ̀lá lọ, oko ní rédè o. Oko máa fẹ́ mọ́ àbí ìdíjẹ̀ lẹ́kẹ́ o, ọmọ Ajísọ̀lá. Ìyá àgbà fẹ́ mọ́ kọ́rí fún ẹnu ní Ajísọ̀lá ọmọ.